yín o, mo kí yín sídi ìyá, bẹ́ẹ̀ ni mo kí yín sídi bàbá o, kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Adẹ̀kú ọdún Ṣàngó tá a ṣe kọjá yìí. Lálálùkùtùkù wú mẹ́ o. Ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ ṣó ti dọ́dọ̀ yín ní hàn. Aláàfin Ọ̀wọ̀ Adé, bàbá wa Aláàfin of Ọ̀yọ́. Mo gbé fún yín. Tó bẹ́ẹ̀ ni wọ́n máa mú aṣọ iyì ọrùn Gani Adams ní bàbá Aláàfin bá mú báyìí náà bá bọ́ lọ́rọ́ látòrí wá sísàlẹ̀. Wọ́n bójú Gani jẹ́ nínú ọdún Ṣàngó. Wọ́n ti bójú Gani jẹ́ o. Tó bẹ́ẹ̀ ni ṣe ti rí fídíò tí rí. Òun náà ni mo ní kí n wá fi tó yín létí. Ẹ jọ̀ọ́ bàbá Aláàfin, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kábíyèsí o, ẹ ṣeun, ẹ wá wo fídíò kan. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, àní rógun ajínigbé mọ́, èyí tó ti wáyé kò ní í ṣẹlẹ̀ mọ́ lọ́lá Elédùà. Mo kí kábíyèsí Elérúwà ti Èrúwà, ẹ ṣeun, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ ti lẹ́wà ẹ̀tọ́ wá fi ìdókòó náà yẹ wá sí, ẹ ṣeun gidi gan. Mo kí kábíyèsí Olú ti Gbọ́ra, ẹ ṣeun gidi gan, àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí kábíyèsí Ẹlẹ́yin Igbó ti ìlú Ìpàkó, kábíyèsí Ọ̀káká, kábíyèsí Ọlọ́kọ̀ọ́ká ti ìlú Ọ̀káká, mo kí yín o. Àná mi kábíyèsí oníbìbìtì, mo kí yín o. Ẹ ṣeun gidi gan ni, èmi ò lè gbàgbé yín àbí kábíyèsí oníbìbìtì. Mo kí kábíyèsí Olúgbò ti òkò náà, ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú ìdílé náà. Mo kí kábíyèsí Olóró ti Olóró, Ọ̀yọ́ lọ́láwà, Olóró ní bàjẹ́ o, ẹ ṣeun gidi gan, ẹ kú àdúró tí aláàbò. Kábíyèsí Ọlọ́rà, kú ìdílé o, ìlú Ọ̀rà náà ò ní bàjẹ́ lájẹ́ ìdúrà rẹ̀. Ara Ọ̀yọ́ ilé ni Ọ̀rà ti jáde, inú mi dùn gidi gan ni, ìmọ̀jú ń ṣe o, ẹ ṣeun. Mo kí kábíyèsí Ondo ti ìlú Òkè Ọ̀nà, kábíyèsí ẹ ṣeun gidi gan ni. Mo wá kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì tó wà ní ìjòkó, bàbá àgbà kí mo kí yín o, lẹ́yìn rẹ̀ mọ̀ ẹ ṣeun gidi gan, ẹ kú ìdílé, ẹ kú àdúró tí Aláàfin náà. Mo kí gbogbo àwọn baálẹ̀ tó wà ní ìjòkó níbí, ẹ ṣeun bẹ́ẹ̀ ni ti rí ibi Aláàfin bá lọ lẹ̀ ń lọ, ẹ ṣeun ojú òní tì í láti ẹ̀dùn rẹ̀, ẹ ṣeun mo dúpẹ́. Mo kí gbogbo àwọn aṣojú ìlú láti Spain, wọ́n tún jáde o, wọ́n lò thank you very much for coming around. Everything possible to make sure that you are there. Thank you. We really appreciate you coming around. And I'm saying this, I always like to see more of you. You know, I hear this year. We like to see you next year again. Thank you very much. Mo kí gbogbo àwọn àtàwọn mílíọ̀nù yìí náà, ọmọ ọba Ṣàngó. Ọlọ́run wà ń bẹ̀, Ọlọ́run fún wa ṣe, kò ní yẹ̀lẹ̀
bí gbogbo ẹ ṣe gbogbo dúpẹ́ àti bẹ̀rẹ̀ láti àwọn olóyè aláàfin náà ọ̀fìn iléwédú ó ti ẹ̀jẹ̀ pé ó tí ì joyè ṣùgbọ́n joyè ó bí kọ́múrẹ́ sọ́ba lójú náà ṣe ìtọ́jú aláàfin ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ ẹ̀ṣẹ̀ òdìgbà. Mo wá kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn náà pátá tẹ̀ wá síbí ìlédì ẹ̀ ní ṣiṣẹ́ o iṣẹ́ yìí ò wá níbi ìṣẹ́ láṣẹ ẹ̀ mọ̀ ọlọ́rin ẹ̀ mọ̀ ọlọ́rin. Mo wá kí gbogbo wa pátápátá wá láti ọ̀nà nílì àwa ṣe àjọyọ̀ ọdún ìgbòho ọ̀rẹ́ láwọn oníbàárà wa ṣe ládùúrà pé àwọn tá a ti tọdún yìí àwa náà láti tẹ̀lé tẹ́ bá wo ọdún Ṣàngó ní ọdún tó kọjá ẹ rí pé títí ọdún yìí ó tún láàrin ju ti ọdún tó kọjá lọ wọ́n á fi eléyìí mo fi kí àwọn ẹ̀yìn ìgbìmọ̀ pátápátá látòrí Paula Gomez àti gbogbo ẹ̀yìn tí ẹ ṣe agbátẹrù ẹ̀ náà kò ní bàjẹ́ fún yín o mọ̀ ṣe ní ẹ ṣeun gidi gan. Ọdún Ṣàngó táwa ṣe lẹ́nu ní gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kejì ni ilé ìjẹ́ fún. ẹ jọ̀ọ́ kó má dàbẹ́ ni wípé mò ń sọ̀rọ̀ sí mi lẹ́nu ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi níbi comment section jẹ́ àpàdé kí ni nǹkan tẹ́ rí nínú fídíò yìí kó má dàbẹ́ ni wípé mo sọ̀rọ̀ sí yín lẹ́nu ni o ṣé ẹ ti wò ó torí tí bá ní pé kí n gbé gbogbo full video mo wò ó dé òpin kò síbi tí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé kò síbi tí wọ́n ti recognize ààrẹ Gani Adams gẹ́gẹ́ bí generalismus of Yorùbá land ṣùgbọ́n ẹ gbọ́ lẹ́nu bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n ní Ọ̀yọ́ ní Yorùbá lọ́yọ̀ọ́ orí àpẹẹrẹ yẹn ìwọ àtẹ̀mí dẹ̀ mọ̀ wípé Aláàfin àná àwọn ló fi ààrẹ ọ̀nà kakanfò Gani Adams ló fi jẹ wọ́n sọ bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ o àwọn tó fún mi ní information yìí ó ti ń confam ni o bó tilẹ̀ jẹ́ wípé àsìkò tí ìtòtọ́ ní kí n bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n nínú fídíò yìí nǹkan tí wọ́n sọ ó ti gbọ́ o àárín ni ògùn mọ́ kò dàbí alára pẹ̀lẹ́ Gani ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ẹni tí kò gbọ́ ń ṣe é ra ẹ̀ òwe la fi pa torí ọmọ òkèdègẹ̀yà o olóhùn gan tàwa ní tíjà tó sọ tàwa ní tíjà tó kàn sọ fún wa ká gbọ́. Mọ̀lẹ́rẹ́kọ́ ajáwé ẹ̀wù ọlọ́ṣà ọlọ́pàá amúpamù olódi máa wo fídíò ọlọ́pàá amúpamù olódi gidigidi ọlọ́pàá amúpamù olódi. Ọba Aláàfin olórí Abíwùmí ń di ìyá dáadáa my beautiful olórí ẹ̀rín náà ní ẹ̀pẹ̀lẹ́mà èmi gbà fún yín Ọlọ́run. ẹ rí wípé àwọn èèyàn lọ ń gé tí olórí Abíwùmí jẹ wípé bí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé bí wọ́n ṣe recognize gbogbo everybody ní ibi àpèjẹ Ṣàngó ọdún Ṣàngó wọn ò tí ì recognize Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams bàbá kan jára ìgbà pé mekene ẹ̀yìn ìgbà ẹ̀nẹ̀ta nẹ̀ ìwọ padà lọ wo fídíò yẹn kó tẹ́jú mọ́ rí wàá rí i pé bàbá kan gbójú pé ẹ̀yìn ìgbà máa sọjá máa recognize àwọn tá a recognize mẹ́ta ní àárín yẹn ti dàrú ògùn mọ́ Gani àwa mọ̀ ìpẹ́ tó o bá àtẹ́ǹdè ọdún Ṣàngó yẹn everybody á mọ̀ wípé rẹ́rẹ́ ti rún láàrin ẹ̀yìn méjèèjì information wà lọ́wọ́ tèmi wọ́n ní àsìkò tí ìtò ni ṣùgbọ́n pẹ̀lú fídíò eléyìí táwọn fáǹsì ní ṣe èyí wọ́n ní kí n treat èmi náà wá gbé fún gbogbo ẹ̀yin ọmọ kóòtù ajíire ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé Ọ̀yọ́ ní Yorùbá lọ́yọ́ kí ló dé tẹ́ bójú olóyè yín jẹ́ àbẹ̀rẹ̀ wàá dára ìkàmì dán. Bàbá Aláàfin recognize gbogbo lóyè wọ́n ní wọ́n kí gbogbo lóyè wọ́n kí gbogbo lóyè wọ́n ní wọ́n kí gbogbo lóyè lẹ́yìn ìgbà tó fi gbogbo lóyè qualify everybody wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá ń tú wọn kí pẹ̀lú orúkọ kankan débi ọ̀dọ̀ Yọ́mèsì wọ́n kí gbogbo àwọn upgraded baálẹ̀ tó ọba wọ́n kí bàbá gan kí àwọn mídíà mi hàn
ẹ bá tún yẹ kábíyèsí fọláàfin kábíyèsí ọ̀bí àfọ̀fọ̀gá tèmi olú ọmọ ìlú ẹkùn ìgbòòṣà owó bàbá dẹ́mì owó bàbá yọ̀mídé owó bàbá dẹ́mì ìlú ẹkùn wọ́n ní kí n tún ṣe kábíyèsí fọláàfin o bàbá ẹ recognize our media yìí ìyẹn náà dẹ̀ dá o bàbá dẹ̀ recognize gbogbo everybody tó wà bẹ́ẹ̀ yẹn àtàwọn aráàlú bàbá gan tún wá wọn kiri ó tó stage gan bàbá ò rẹ́ anybody tó tún tó ṣẹ́kù láti recognize wọn wá sọ déré pé wọ́n wá ń ṣeré pàkàṣà ẹni àwí fún ọba jẹ́ gbá àjọ ẹ̀sìn dé ẹ̀sìn àdé o àbùkù kálá ṣe jù ẹ̀sìn dé o bàbá láàmì àti gbàgbé Gani Adams yìí olóyè yín ní orí àpèrè náà ẹ fi jẹ ẹ ti gbàgbé àti recognize ẹ̀sà ẹ̀ dárúkọ ẹ̀ nínú fídíò yìí kò wà recognizable mọ́ nǹkan ti ṣe wàhálà ìṣòga jù ilé ògbà ọ̀nà ògbà kí ló dé orí àpèrè yìí ló fi Gani Adams jàre ọ̀nà kakanfò ẹ tún recognize ẹ náà mọ́ lórí àpèrè yìí lọ́yọ̀ọ́ àti ẹ̀gbánuwo lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ibo ni gbogbo àwọn ọmọ Gani wà ẹgbà mi kì í yọ ẹ̀rọ náà àánú Gani wọ́n ṣe ní. ẹ̀yin èèyàn ẹ rójú Gani mẹ́yẹn ni ojú Gani wá kéré ó wá rí kóò nìkan ni ó wo bí ó wo everywhere pé ọṣẹ yí mi ọṣẹ kọṣẹ lélẹ̀ kí ni mo wá jẹ ń bí bẹ́ẹ̀ ni pé Gani á máa ṣe bẹ́ẹ̀ ni wípé kó afẹ́fẹ́ pé pa kó disappear bẹ́ẹ̀ yẹn pé irọ́ àkójọ àkókò ògbé Gani ti jẹ ìwọ̀ oògùn òdùn mọ́ àbí fún Gani lè wọ̀ jẹ́ Gani ti jẹ́wọ́ ogun ti bàjẹ́ kò tí ì mọ̀ ní Gani ó mọ̀ kó ti jẹ́wọ́ ó ìròpá àwọn kìíní yẹn ń dúkó dún ó ti jẹ́wọ́ ó mọ̀ ní. kí ló irú ẹ̀ṣẹ̀ wo gan ló ṣe bàbá láàfin tìlà mọ́ọ̀ṣì kí ni Gani tó tún gbé ìwà iná dọ́dọ̀ Aláàfin Ọ̀wọ̀ Adé ni tí Aláàfin fi wá ń yéye bó dẹ̀ ti sọ ó máa lẹ́yìn ìgbéraga ò dáa nígbà tó ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ tí bàbá Aláàfin wà àtàwọn olórí àdúgbò mi tó lọ́ọ́ àṣẹ́kì kí ló dé Gani ìparun nìgbéraga adé sọsọsọ Gani ògbọ́n kò má dúró bẹ́ẹ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn elders wọ́n ti foríkorí wọ́n ṣẹ̀sẹ̀ ara wọn wọ́n kìsà ara wọn ṣé ẹ ti gbọ́ létẹ̀sì kan tó fẹ́ ṣe ẹ tí gbọ́ èmi ò mọ̀ ó yá kò tí ì lè ẹ wá gbọ́ lẹ́nu. ìbéèrè òun ní sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho kò ṣàṣì. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bá jẹ́ téèyàn díẹ̀ ni. ok. tí wọ́n bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní. nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ. bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pẹ̀lẹ́gbọ́n àtàbúrò. ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi ni bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wò lápá ọ̀tún mi ń bí wàá rí pé Sunday Adéyẹmọ Ìgbòho torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà ìṣẹ̀lẹ̀ tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni ní tí mo sún bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọ pa tó kú kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún wọ́n pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé náà ní gbárù eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe òpin rẹpẹtẹ a máa bó gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo Ògùn yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi
gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀ di tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko. Òun dẹ̀ wá ní ẹbí tó produce yẹn gbà ní onílárí ó ń bọ̀ gbogbo wa yìí. Ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ògbìn. Iṣẹ́ táwọn bàbá wa ṣe tán fi ń bọ́ra wọn nìyí. Ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kú tán. Ẹ wá pa irú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. Mo wá fi ọ̀rọ̀ yẹn wé ìṣàbí agbogbo àkàlà. Ó ní ká tó tóró lógun bí ìṣàbí agbogbo àkàlà ilé ata sí 6,000 years ago 6,000 years ago ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ọ̀sì lolórí ogun ilẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ́ ní nífẹ̀ẹ́ wọ́n ń bọ́ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbàrà ńlá kí ìyà funfun ta lé Yorùbá. Àwọn ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló ń jáde Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn. Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀. Àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlú rẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million. Wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. Ẹni tó lọ́n bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o lè lé bá o lè yálẹ̀. Ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. Nígbà tí Fúlàní wá ra epo joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló wá ṣe kókó owó yìí lẹ̀. Ebi tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀. Gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. Wọ́n wá rántí pé ìyan Yorùbá ló kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀. Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú. Kò sílùú tí Ọ̀yọ́ kó lẹ́rú rí. Ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn, ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù, ó kó wọn lẹ́rú wọ Pọ̀tínóvò. Bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ jagun kìlú lè kó wọn lẹ́rú. Ó lè fọba jẹ sílùú wọn yẹn tó mọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lórí. Ó lẹ́tí ká ẹ̀yin ọmọ Ẹ̀gbá mọ́líṣà bí agbóngbò ẹ̀kálà kábíyèsí ò bàbá mi níbẹ̀ rí gà wọ́n recognize yín. Wọ́n ní líṣàbí agbóngbò àkàlà láti ìgbà tí ẹ̀ àdẹ iṣẹ́ mọ̀ ẹ́ kàn máa ṣọdún líṣàbí náà nìyẹn Ẹ̀gbá. Àsìkò ti tó wọ́n bá ti ń ṣọdún líṣàbí báyìí gbogbo ọmọ kóòtù ajíire pátápátá ó yẹ Ẹ̀gbá yá ká lọ́jọ́ máa ṣọdún yẹn ní ìdí ká bàtà ìlú sí mi. Àsìkò unity la wà sẹ́yìn. Èyí tó bá wá fẹ́ tara ẹnu tó lòun ò bá wa ṣe ẹ jẹ́ kó fúnra lára ẹ̀ kó single handedly kó tara ẹnu báyìí. Ṣé ara wa òrìjìnà ọmọ kan àsìkò tí àwa òrìjìnà ọmọ kan a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe nílẹ̀ bàbá wa a máa ti ṣaṣára bá gbó. Ṣé ẹ rí gbogbo àwọn ọmọ àlè tó ti wá pa tó ń sọ̀rọ̀ ọ̀nà wa bíyàfù tó bà ilẹ̀ bàbá wa jẹ́ onílẹ̀ títa àwa òrìjìnà ọmọ jí o. Bẹ́ẹ̀ ni wọ́n ní ká má bẹ̀rù wọn wọ́n ní ká má fòyà wọn nítorí pé onílẹ̀ ti kọ́ńkà wọn èyí tó kù àwa la máa ṣe má sàsẹ́yìn má jẹ́ kẹ́rù báyìí òun lórí tó ń ṣẹlẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ni a máa tú ìtàn kan àti ẹ̀ ti ń tú ìtàn kan kí lẹ gbọ́ lẹ́nu bàbá wa kábíyèsí Bàrígà. Wọ́n ní oyè Ọ̀ṣọ́ọ̀ṣì òun ni olórí ogun jagunjagun láti bí how many years ṣé 6,000 years ago. Oyè 6,000 years ago tí wọ́n rántí gbé fún anybody tí ò sí anybody tó wá qualify láti jẹ́. Congratulations and jubilation for irú ẹkùn Ìgbòho ṣá o. Wọ́n ní ọmọ yín Olú ọmọ irú ẹkùn ọ̀gá tèmi Ìgbòho pàdí tèmi bàbá tèmi wọ́n lòun lókùn tó fẹ́ fi joyè Ọ̀ṣọ́ọ̀ṣì o.
wọ́n ní wọ́n ti gbà fún gbogbo àwọn ẹgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá, wọ́n náà ti fi oríkorí, wọ́n náà ti kíìsì ara wọn, wọ́n ti ṣẹ́ẹ̀sì ara wọn.